ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù down. No, gbogbo ẹ̀ náà ni mo gbìyànjú ẹ. Kí lẹ wí? Ń bọ̀. Ẹ̀yin èèyàn ṣe máa ń gbìyànjú láti máa disturb. Ẹ ṣe máa ń gbìyànjú láti máa disturb èèyàn báyìí. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Mo busy gan. I'm a very busy man. Profession mi everybody mọ̀. Ẹ̀yin fúnra yín náà dẹ̀ mọ̀ profession mi kó tó di pẹ́ sọ pé ẹ fẹ́ rí mi. Kálẹ̀ tí wàá sọ fún mi pé kò lè sáyè mọ̀ lẹ́nìí. Máa ti busy pẹ̀lú profession mi náà. A whole lot of things ló yẹ kí n ti ṣe lẹ́nìí. Ìgbà ọlá fẹ́ fi sí báyìí tábà wá lé ní mọ́. Ìgbà ọlá máa fi sí. Okay, kò sí wàhálà. No problem, kò sí problem. Ẹ jọ̀ọ́, ẹ má bínú mi mọ̀ bóyá ojú mi ni o. Kí ni tí mo lé? Èèyàn. Ṣé èèyàn kan tọ̀ sára ni? Ẹ jọ̀ọ́, sọ́fì tọ̀ kọ́ hó ni. Nítorí ẹ̀rí bí kí ni ẹ ṣe rí? Ẹ rí pé kò nọ́mà. Ó rí bákan. Ó dẹ̀ dàbí. Ṣé ẹ rí pé wọ́n ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn? Ta ló dà kíní sílẹ̀ yìí ná? Ta ló wà bí tí wọ́n á dà kíní sí ẹnu ọ̀nà àti bá jáde? Ìkọ́nù wọn ló bá wá ṣe léyìí o, síbí yìí o. Ó dá yìí, kí ló máa ń ṣe yín náà? Kí ló dé tẹ láìkì wàhálà? Ẹ kì í fira yín lọ́kàn balẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ ń sìn? Kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń pariwo? Kí ló dé? Kí ló dé tí wọ́n ń dín ẹ̀mí ara ẹ̀? Tẹ́mi bá ń gbé tèmi gbóná, kí ló dé tó ń dín ẹ̀mí ara ẹ̀ nínú òróró? Orí yín ti bàjẹ́ dànù. What is the meaning of this? What exactly is this? Níwájú ilé tá a fẹ́ gbà wọlé, kí ni tó ṣe yìí? Ṣé èèyàn kan ròdì ni? Kí ló tó ṣe jẹ́ mi lẹ́ ń bi? Ṣé o ròdì ni? Èmi ni. Èmi tí mo bọ̀ láti tẹ̀ ń bi mí pé ṣé mi ni mo ròdì. Ṣé bèrè lọ́rùn kówèrè òṣì tẹ kó wọlé bóyá àwọn náà ròdì àbí kò ń ṣá. Ó ṣe jẹ́ mi tí mo bọ̀ láti gbà. Tẹ́mi fi ń bí ẹ. Ṣé gbọ́rọ̀ òṣì tó ń bá mi sọ? Ṣé gbọ́rọ̀ òṣì tó ń bá mi sọ? Kò sí wàhálà. No problem. Ibi apá wa ń lọ nǹkan báyìí sí. Báyìí sí báwo? Báwo wà ní? Bá tí ó ṣe pé bí àkàn ń ṣe ibi etí yín ti di. Ṣèbó ní tó yọ, ṣé tí yín ló yọ ni? Ẹ̀yin gbọ́ tẹ́lẹ̀ yẹn sọ wípé a lè wà lẹ́yìn tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà wo la fẹ́ padà wá tẹ̀ tún ní báyìí sí. Ọmọ lọ gbélù fún mi, gbélù fún mi. Kó lù wá fún mi, kó lù bọ̀ síbi. Wá ṣàmà fi tí wọ́n disturb èèyàn. Kí ni ìṣàyìn bí mi inú bí mo ti ń rí ṣá? Ó ṣàn bí mi inú mo ṣe ń rí. Ọlọ́run. Fáyà iná kójú ọrùn. Fáyà iná kójú ọrùn. Àní fáyà iná kójú ọrùn. Ọ̀tá tó ń halẹ̀ mọ́ mi o. Iná kójú ọrùn. Ọ̀tá tó ń halẹ̀ mọ́ mi kẹ̀. Iná kójú ọrùn. Tó súnmọ́ mi bí ìṣọ̀rùn sẹ́. Iná kójú ọrùn. Tàjọ ń gbé tàjọ ń sùn. Iná kójú ọrùn. Fáyà iná kójú ọrùn. Gbogbo orin tẹ máa ń kọ́ mi báyìí ló máa ń make sense ló máa ń dùn gbọ́ ṣùgbọ́n eléyìí kò ojú kankan rí kọ́
ó kan létí kí ló ṣẹlẹ̀ kí la gbé tàǹgbìn ṣé torí wàhálà kékeré tájọ fà láàárọ̀ ẹ wá sọ mí di lyrics ẹ wá fi mí kọrin bí báyìí ẹ wá ní pé kí fáyà kan kó jó èmi àkójá ẹ̀dẹ̀ ṣe bí obìnrin bọ́lá yìí máa hùwà báyìí náà àwọn tètè máa hùwà báyìí bọ́dà Sàámú. fàyà iná gbogbo ọ̀rọ̀ ẹni ẹlẹ́wà ń bá yín lọ láì ṣòbìnrin aláwọ̀ àní fàyà iná gbogbo ọ̀tá tó halẹ̀ mọ́ mi ò iná gbogbo ẹ̀yin náà máa dà kí tẹnu kó sì dànù jàre. tó halẹ̀ mọ́ mi. ẹni ẹ̀ wá ṣe bí obìnrin. bébì mi olóòórùn yìí dùn. orí ẹ pẹ́ jàre. ìwọ ni náà máa jó dànù àti wọn ti bọ́dà Sàámú ẹwọ ẹnu ẹlẹ́wà yẹn ṣe gbọ́ ẹnu ẹlẹ́wà wọn kọrin bẹ́ẹ̀mí bó ṣe lè wù kí wọ́n pẹlẹbẹ tó iná kójó bó ṣe lè wù kí wọ́n pẹlẹbẹ tó iná kójó bó ṣe lè wù kán tírí tó iná kójó ọ̀tá tó halẹ̀ mọ́ mi ò iná kójó. Màsà ṣáná Màsà kí ló ṣẹlẹ̀ èyí eyín tẹ̀tẹ̀ jẹ́ tèmi ẹ̀ ṣáà máa disturb lásìkò tí ò bá yẹ. àwọn ọmọ kan náà ni wọ́n ṣẹ̀yìn so torí ẹ̀ náà ṣe gbé àwọn méjèèjì dìde pé ká wá bẹ̀yìn. àwọn ọmọ wo ló wà ládùúgbò tí wọn náà ò níṣẹ́ tó lọ káàkiri fún torí ẹ̀ kí ló ń bá káàkiri. ẹ̀yin náà ẹ bọ́lẹ̀ kẹ́ wá bá bọ́dà Sam náà wá. ẹ bọ́lẹ̀ kẹ́ wá bẹ kí. ìwọ bọ́dà Sam ìdáná bọ́dà Sàámú o fẹ́ fún mi níwọ̀ jẹ rárá o o fún mi níwọ̀ jẹ láíláí. láwọn ọmọ tí mo sọ pé mi ò fẹ́ rí mọ́ nínú community ló tún gbé wá bá mi what can fa what is the meaning of all that. bọ́dà Sam ṣẹ̀rí àwọn ẹ̀yọ́ àwọn náà lọ padà wà tó ṣàlàyé fún wa pé ẹ sọ pé ẹ fẹ́ rí wọn mọ́nú community adéhùn pé bọ́dà Sam èèyàn ti wá ní bọ́dà Sam pé òkè ká bá yín sọ̀rọ̀ yín náà. wá mo rò kò rí ẹ̀ ò pè èèyàn ta ni mí ìwọ ń péré léèyàn mi jọ episode mẹ́rin ló ṣe tó ti fọwọ́ lálẹ́ ìgbà olóde nù community ìgbà olóde nù community episode mẹ́rin ló ti rí ẹ nù community ìgbà olóde ti rí ẹ sọ́tún pé 20 ni ó dẹ̀ ti kára ẹ̀ mọ́ mi aláàtúntà careful máa kí ló bí mi ju bó ṣe yẹ lọ o mo ní tọ́ everybody lọ́wọ́ o kó o tó dénú community mo ní tọ́ ẹ lọ́wọ́ mo mẹ́ níbi ẹ o careful kí ni túmọ̀ eléyìí mi ò fẹ́ rí àwọn ọmọ ìmọ̀nù community kọ́kúrò mi. ẹ̀yin náà ẹ bẹ̀ wọ́n náà. ẹ̀yin ẹ dénú community ṣáàbọ̀ pé ìbejì gidi ni mo pè yín ṣáàbọ̀ pé inú kòtò ayé láti ráwọn ìbejì ṣáàbọ̀ pé bẹ́ẹ̀ ni so ẹ̀yin ibẹ̀ ṣe wà yín sí ìbejì ọ̀ràn níyàbí ẹ fẹ́ jẹ́ ìbejì ọ̀ràn sí mi lọ́rùn mo ń sọ̀rọ̀ ẹ̀ ń taka kò tí ẹ fi wàhálà ṣe bí mọ́tò tó ń gbé wà lẹ́ ń taka sí mọ́tò ilẹ̀ ń taka sí kò sí wàhálà fàdúrà á gbé yín fàdúrà á pàdé yín lọ́nà táyà ẹ̀ ní kẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa change kẹ́ tó lọ wọ́n ti taka sí mọ́tò lẹ́yìn mi ò fẹ́ rí yín mọ́ mi sẹ́ mi ò fẹ́ rí yín. lásán ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ọmọ pa ti ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ má bínú bí bàbá náà lè jẹ́ sí wa náà ẹ jọ̀ọ́. bí bàbá ni mo jẹ́ sí yín kọ́ mo lè bí yín ni wọn bí ní bírú yín pẹ̀lú wá òṣìṣẹ́ ìwé. lásán ẹ má bínú láti ìlú àwọn agbọ́ràn sí lẹ́nu kó tẹ́ bá ní ká ṣe òun la máa ṣe tẹ́ bá ní ká ṣe àní dédé ẹ má bínú lásán ẹ jọ̀ọ́. ó ṣe sọ náà nìyẹn. pé sọ̀rọ̀ bí pontish yóò pè fàkàtì látẹ̀ni lọ fún bí oṣù kan 30 days mo fẹ́ máa rí yín bí láràárọ̀ ẹ máa wá kí mi bí láràárọ̀ kẹ̀dẹ̀ máa gbálẹ̀ lẹ́yìn ẹ máa tẹ́ni o. kí ló dé ní kíni kí la gbé kí la jù sọ̀rọ̀ àgbálẹ̀ lóbì. ọlọ́wọ́ ọmọ ìta yìí. kí ló ṣe bọ́dà Sàámú. kí ló ṣe bọ́dà Sàámú. aṣíṣú ò lè gbé wọn lọ. a máa sọ fún yín. bọ́dà Sàámú bọ́dà Gani kí ló ṣẹlẹ̀. yóò dédé ṣubú. bọ́dà dédé ṣubú ẹ̀. bọ́dà Sàámú dédé ṣubú. ẹ̀jẹ̀ bó sùn ni ẹ. ẹ̀jẹ̀ bó sùn. oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó oṣù bá parí mo fẹ́. wo. Rasam kí ló ṣe Rasamu Rasam kí ló ṣe.
Ara mi ti yá. Mi ò lọ hospital ọkàn mọ́. Mo lọlé. Ẹ ṣe kò sí tó ṣe mí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé rò pé nǹkan ń ṣe mí lẹ́ṣẹ̀ 1 minute nínú mọ́tò? Ara mi ti yá. Ayé máa padà lọ. Bro Saamu ara yín ò yá. Ẹ jẹ́ ká gbé yín lọ sí hospital ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni lọ, kí ló ṣe mí tẹ́ fẹ́ gbé mi? Máa gbọ́. Tí mo wo yìí, kò jọ national, ó jọ bí attack eléyìí. Attack ni fún baba ńlá kù bàbá ẹ̀. Mo ti wà lílé yìí. Bro Saamu. Ti pé bọ́dá Saamu ètè wà dùn ẹjẹ gbàdúrà àlàáfíà fún yín ètè wà dùn. Baba ńlá kù bàbá ẹ̀ ló nílò àdúrà àlàáfíà. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Mo wà kéèké fún wa. Wọ́n máa kọ́ down grade mi, nígbà bá gbé mi lọ hospital. Bàzá lè zi èṣù fún ìlà ìlà bí ìzìlì. Yàrá mọ́ báyìí náà àìdí wa mọ́ khalifahu. Wàlá yuhituna bi shay'in min ilmihi illa biman sha'a. Wasi'a kursiyyuhu samawati wal ard. Wàlá yahudu yuzumu wa huwa al-aliyyul azim. Eléyìí ó pọ́n ọmọ ẹ̀ o. A ti mú ẹlẹ́rẹ̀ ó ṣòro o. Kí ló dé? Má sọ bẹ́ẹ̀. Bọ́dá yẹn nílò àdúrà àlàáfíà tí mo ṣe ń wọ̀nyí bọ́dá yẹn ò wà òkè dáadáa. Kódà bó ṣe ń lọ yẹn gún yẹ kí n ka Suratul Fatiha àgùn fún wọn. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim. Rosam. Dìde. Sorry. Mo rí. Orí lọ́dọ̀ ìyá ẹ̀. Mo rí. Omi owó tutù náà. Ẹ̀wà ẹ̀ dà. Mo rí Rosam. Yay! Rosam yóò rọra. Rosam, mo ṣe gbà pé kì í ṣọ̀rọ̀ hospital nìkan tó ń ṣe yín o. Ibi gbogbo ló ń pa yín o. Ibi ló ń pa mí. Ibi jẹ́ kí n ṣubú. Kí n gbà bẹ́ẹ̀ o. Rosam, ṣé ìyẹn ìdíje ṣe jábẹ́ẹ̀dì yín? Tẹ́ fi pọ́n ẹwà tẹ́ sáré sí dé ni. Òyìnbó ń kó mi gan ni. Òyìnbó ń kó mi. Mi dẹ̀ mọ tó ṣẹlẹ̀. Aláàárọ̀ ẹ̀bá mú jẹ. Ẹ̀bá mú jẹ. Ẹ̀bá ní o. Ẹ̀bá ra fún mi. Ìmọ̀ tó fà tí mo kàn fi déédéé ṣubú lóyìí. Àmọ́ mi ń jẹ̀wà yẹn. Ojú yẹn ń clear wà. Ojú yẹn ń clear wà. Jẹ́wà máa ń jẹ́ kó ojú èèyàn clear ní bá ń gbúgbù. Mi ò ìwọ ẹ̀ṣẹ̀ ṣáájú. Rosam, rọra. Mi lè rọra. Bóyá ń béèrè ni mo yẹn ń fún. Mi lè rọra. Ṣé máa mú mi sìn? Mi ò ń bọ̀. Tí n bá mú mi, inú mi máa kán jù. Mo wá kí n jà pàtì. Just take it easy, bro, Sam. Sam, just take it easy. Take it easy now. Má mò rí ẹ o. Fàgbé dání. Àtọ́rọ́ àmọ́ ń dára. Dáadé mi ṣubú. Má bọ̀ ọkùnrin yẹ. Saamu o, Saamu o. Saamu o, Saamu o. Saamu Alajo. Ó yá yàrá kò sọ lórí ẹ̀. Bóyá lè dá mi mú ni. Farabalẹ̀. Máa kà. Èwo ló ń bọ̀ ẹ̀? Ó yá yàrá kò sọ lórí ẹ̀. Ó yẹ kó gba bí ni. Tó ti ta ti pẹ́, mélòó lára ẹ̀ máa. Yo niggas, what y'all all doing? Tell y'all some. I love when dudes in the hood comes together to shoot. Finally, Taile, the biggest boy in the building. Man, they don't know. Hey, you guys. Head back. If you shoot, if you Claro, vamos tu sabe. Claro, vamos tu sabe. Que é gogol do wo. Desce. Oya.
ọ̀gbẹ́ni play bọ́bọ́ yìí kílé tó ronú play. Play lọ bíi ti bá wò. Èèyàn ń bojú nu community ó ń fún yín lówó ẹ̀dẹ̀ ń ṣe. Tó a lè bí báwo náà. Ó ti tẹ̀ wó, ó ti tẹ̀ wó. Ẹ fi yẹn lẹ́jà rẹ̀ yẹn fa lọ́wọ́ ẹni ta ni kí ni ẹ fi yẹn lẹ̀ náà. Ó ti tẹ̀ wó, ó ti bó káàdì. Wo bóyá kó wá play jàre. Guy náà pa. Dádì, ẹ bá wa bá wọn sọ̀rọ̀ o. Ṣé bí tára yìí ò bá yá, ó máa lògùn. Ògùn ló máa jẹ́ káre tètè yá. Ìgbà tí bọ̀dá Sàámú wá kọ̀ tó wà lóògùn, kí la fẹ́ ṣe báyìí? Ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kó lóògùn. Gbẹ́nu oṣù lọ jàre. Ẹgbẹ́ àdáhùn tẹ̀yẹ̀ kan lóògùn. Dókítà, ṣọ́rọ̀ ògùn ló wà ńlẹ̀ yìí. Ṣọ́rọ̀ ògùn lélẹ̀ torí ńlẹ̀ yìí. Sọ bẹ́ẹ̀, ẹ wo, mo wà lórí TikTok ni mo ń dáhùn yàn lọ. Wọ́n yẹ ṣèṣì TikTok fún mi ní, wọ́n wá sọ fún mi lórí TikTok kí n ṣe tap. Mo á ń tẹ̀ láti ṣe tap láti dáhùn yàn lọ. Ẹ máa bọ́rọ̀ ẹ̀mí yẹn lọ. Ẹ̀yin nìkan mo rí ń bí. Ẹ̀yin nìkan lẹ dá jókòó, ẹ máa bọ́rọ̀ yín lọ. Ẹ wo, sọ bẹ́ẹ̀, ẹ ṣe ohun gbogbo ìgbà. Ẹ ṣe tó pé tá a bá ti pè yín náà, ẹ máa dá wa lóhùn. Ṣé ẹ rí? Nǹkan tèmi feel lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, èmi feel pé bẹ́ẹ̀ attack ni o. Ẹ now attack ni bọ́dá Sàámú tí nǹkan kan ò ṣe wọ́n kàn déédéé dúró ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ti ṣubú lulẹ̀ àdé mọ nǹkan tó ṣe wọ́n tó ṣubú okay the last one tó ṣubú wọ́n gbé wọn kó máa gbé wọn lọ sí hospital kó tó dé hospital in fact kò tí ì pé 2 minutes tán fi gbé wọn kúrò lé o bọ́dá Sàámú nìkan kan ò ṣà wọn wọ́n láwọn ń lọ lé padà wọ́n ní kinní kan pẹ́pẹ́sẹ́ o kán fà wọn sílẹ̀ o kò sí nǹkan tó ṣà wọn o báwo lẹ ṣe mọ́ pé kò sí nǹkan tó ṣà wọn àwọn láwọn bó ṣe ṣe wọn kó tó gbé wọn kúrò lé náà torí èmùnú ṣe ránṣẹ́ pé yín sọ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ yóò natural ẹjọ́. Ẹ ṣé gan-an mo appreciate gbogbo ẹ̀yin ará inú ilé yìí lórúkọ Jésù àní fojú sunkún ara wa ní gbogbo community yìí àní sinra wa lọ́sùnkún lágbára Ọlọ́run. Mo kí yín dáadáa torí tí ẹ̀yin ò bá sọ fún mi bọ̀dá Sàámú wọ́n lè má sọ fún mi. Ọ̀ ní sọ o bọ̀dá Sàámú. Bọ̀dá Sàámú mo kí ẹ̀yin náà torí akíkanjú ọkùnrin nìyẹn in fact bọ́kùnrin ṣe máa ń ṣe bẹ́ẹ̀ lẹ ṣe yẹn nǹkan tó ṣe yín yẹn ẹ ò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan ń ṣe yín mo understand dáadáa irú sickness yẹn ẹ ò fẹ́ kó hàn sáwọn èèyàn wípé ẹ sick kó má bàa di wípé ẹ pẹ̀lẹ́ àná ẹ pẹ̀lẹ́ ìjẹta ohun tó ń ṣe yín nìyẹn. kí ló ń ṣe mí Yorùbá lẹ fi ń sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kò sí tó ṣe mí láàárọ̀ yìí àárọ̀ yìí mo ti jẹba láàárọ̀ yìí mo jẹba kò sí tó ṣe mí mo jí lálàáfíà ara mi ẹjọ́ kí ni sign tọkùnrin máa fi mọ̀ pé òun wà òkè tó bá jí sọ bẹ́ẹ̀ ọkùnrin ni àwa méjèèjì lọkùnrin tàwa bí kí ni sign tó máa fi mọ̀ pé ó dá pé tó bá jí láàárọ̀. èèyàn máa lajú ó máa gbé apá ó máa gbé ẹsẹ̀. ìrẹ́ ìwáṣọ ògùn wà lẹ́yìn ṣe lè sọ ibi tọ́rọ̀ wà pọ́nrán yín ò kì í dìde sọ bẹ́ẹ̀ owó ṣe bẹ̀rẹ̀ gbé kan bírí ẹ lórí pọ́nrán mi bóyá dúró rè láàárọ̀ yìí ó dàbí búùmù ni ó ní mo fi mọ̀ pé kí ló ń ṣe mí ṣáàdì tí nǹkan bá ń ṣe pọ́nrán ẹ̀ yìí ṣé pọ́nrán ẹ̀ máa yí tó yẹn tó máa dúró bàbá ẹ̀ kò sí tó ṣe mí o ìyà ló ń jẹ wọ́n bọ́ ṣe dúró yẹn o ìyà ń jẹ wọ́n ni kò sí tó ṣe mí o. Bọ̀dá Sàámú ibi ò lè dé bá ẹnì kọ̀ọ̀kan wọn ò ní túfọ̀ ikú ẹnikẹ́ni tó kọ́ mi létí. Bọ̀dá Sàámú ṣe báyìí. kí ni yẹn. ó dá Bọ̀dá Sàámú níbi tí ọ̀rọ̀ dé yìí aṣẹ́ ni mo ń pa o mi ò dá lábàá ní ọ̀la ẹ gbọ́dọ̀ wà nínú ilé yìí tí ẹ ò gbọ́dọ̀ tẹ ìta rárá ó ní sáàmù tí máa kọ́ fún yín sìn ẹ máa kà á sínú omi ẹ máa mu omi yẹn láàárọ̀ ẹ mú lọ́sàn-án ẹ mú lálẹ́ nínú ilé ìlẹ̀dẹ̀ tí gbọ́dọ̀ mú sáàmù yẹn tẹ́ bá ti ń mu omi yẹn ẹ máa tún fi wẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe náà la omi yẹn ni kẹ́ máa fi ṣe tóró ti domi agbára. ẹjọ Mr. Jethro ojú yìí ló ṣe lóhùn pàṣẹ pàṣẹ fèmí kí n má jáde
kí ló ṣe mí tẹ̀ ń pàṣẹ fún mi. Brother, ẹ má bínú mi ò pàṣẹ fún yín mi ò tiẹ̀ tó pàṣẹ fún yín ẹ̀mí mímọ́ inú mi ló ní kí n sọ fún yín wípé ẹ má jáde rárá ní ọ̀la ẹ ní ìgbélé ọjọ́ kan. ẹ̀mí mímọ́ ló sọ. bẹ́ẹ̀ ni Brother Saamu ayé ò ní kọ̀rọ̀ sí yín lẹ́nu ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ má kọ̀ sí mi lẹ́nu. ẹ wò ó dàbẹ ṣe sọ yẹn pé kó má kọ̀hún sí yín lẹ́nu because ọ̀rọ̀ yìí kò kí ń ṣe nǹkan téèyàn lè fi ọwọ́ yẹpẹrẹ mú tẹ́ ẹ bá sọ fún wọn pé kó má kọ̀hún sí yín lẹ́nu bẹ́ẹ̀ bọ́dà Saamu tó bá jọ̀la báyìí àwọn lè máa kọ́kọ́ bá ń tà. òun lẹ́dẹ̀ ti gbọ́n yẹn bọ̀dà Saamu wọ́n sì ní kẹ́ má jáde kúrò lé lọ́la ẹ má dẹ ìjà torí mo mọ̀ yín tá a máa fi wá sí yàrá yín ní ìdájọ́ ọ̀la àní bá yín nulẹ̀ ẹ má ti jáde. ẹ jẹ́ àfarabalẹ̀ bá bọ̀dà Saamu sọ̀rọ̀ ẹ mọ̀ pé wọn ò ní gbọ́ ẹ má bẹ̀ wọ́n ni. Ṣàánú wa a máa bẹ̀ wọ́n náà a máa bẹ̀ wọ́n àṣà lè pa wọ́n. Mo ti gbọ́ wọ́n ti dá yín lóhùn wọ́n ti dá yín lóhùn ẹ má farabalẹ̀ wọ́n ti dá yín lóhùn. bàbá ti fi ilẹ̀ yẹ kúrò lè láàárọ̀ làṣẹ gbọ́. ẹ ní kúrò dé ìjọba ẹ ní kúrò. ẹ̀yin ẹ̀jẹ̀ jáde sí làṣẹ gbọ́. bùrọ̀ sọ mi wọn ní jáde wọ́n ti gbọ́. káwa jáde níbo tó bá ti fi yín da ẹ̀yẹ kúrò mi lọ́la ẹ kúrò nulẹ̀. ẹ̀yin èèyàn mi ọkùnrin tí ó ń bomú tá a rojú ẹ̀ ara ẹ̀ ẹ̀ dẹ̀ ṣọ́ pé kò wà déńjọ́ ṣá níbi tá a wà yìí àbí kílẹ̀ ní mo sọ. wo Mr. Man òótọ́ ò lè sọ o lè máa lọ́n tí ẹ o àbí kò lè tó kò lè o. ẹ dákẹ́ jàre kẹ sinmi ẹni kẹ lọ ṣe ọ̀dọ̀jà ní ẹ kú ìjókòó ṣe rí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ká wà timely ṣe mọ̀ àwa olówó báyìí we work with time right so ẹ̀yin kí lẹ fẹ́. ẹ jọ̀ọ́ mo ní financial problem ní pẹ̀lú store mi 1 million naira dẹ̀ mo need tí bá ti rí 1 million naira gbogbo nǹkan tí mo bá ti tán. 1 million. Yes, sir. All right, next person. Ẹjọ́ ṣẹ́rí mi èmi ò rò pé mo ní any problem ju problem ẹ̀ lọ tẹ́ bá ti lè bá mi ṣe 1 million naira yẹn fún ẹ wo èmi ò ní ẹni ìṣó ìjọ ilé rẹ. Okay, mo understand. Okay, next person. ẹ sà ẹ ṣe ẹ kò jẹ́ kí ẹni àmọ̀tẹ́ bá ṣàti fún mi nǹkan ti jẹ́ nu ọlá yìí. Okay, no problem. kí ìtẹ́ bá ní kẹ́kẹ́ ṣe mí lánàá mi fẹ́ ṣe jura mi lọ inú mi á dùn gan. The last but not the least. Èmi máa sìn wọn wá mà ní. Really? Okay. Madam, Sherry, bẹ́ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ni mo ń wojú yín ni mo wẹ́rin yín ṣe mọ̀ àtọ́jú yín àti mú yín ó mú mi rántí woman kan ní Chattanooga ní United States wọ́n gbé ní block B Sherry bẹ́ ṣe rí iná ṣe rí ṣé wàá mọ nǹkan tẹ̀sán yẹn pé ẹ need 1 million yẹn ẹ máa ní láti padà wá ṣe mọ̀ ẹ̀yin special case ni so that ẹ explain ara yín dáadáa. tó bá tẹ̀ tí ń bọ̀ àjọ ń bọ̀ náà ni. Okay, so ẹ̀yin méjèèjì ẹ má worry gbogbo yín la máa lọ́wọ́ sí and ẹ̀yin brother ẹ sọ wípé ẹ̀yin sì wọ́n wà ní okay ó yé mi so bẹ́ẹ̀ ti ṣe wáyé náà tẹ bá padà ẹ lè lọ máa ròyìn wa ní dáadáa ní nǹkan tá à ń ṣe nílùú. mo fẹ́ rí ẹ. Saamu fẹ́ rí ẹ. Àgbà ò ṣẹlẹ̀. Ọmọ tálẹ̀ nílé Saamu yẹn. Ṣé o ṣe kinní kan sínú rẹ̀ wá? Kí lẹ̀ ń sọ bọ́dà gan ni kò yé mi. Mi ò jẹ́ pé bí Saamu ṣe gbẹ́sẹ̀ lé báyìí. Iṣẹ́ gbogbo sísítẹ̀mù rẹ̀ dàrú pátápátá. Bọ́dà gan ni kí lẹ̀ ń sọ báà lè ṣe máa ní mo dànkán lẹ̀ bọ́dà gan ni bọ́dà Saamu gbẹ́sẹ̀ lé wọ́n dákẹ́ kí lẹ̀ ń sọ gangan. Ojú ọ̀gá kò jọ gàtẹ́ o yọ̀bọ̀ mo ṣì dẹnu kó jẹ́ ká sọ̀rọ̀ gidi o. Bọ́dà Gani kí lẹ̀ ń sọ gan-an mo dẹ̀ wò yín látẹ̀kùn ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ kí ni gan-an. Èmi ni ó tilẹ̀kùn mọ́. Wọ́n á rí rí o. Ìjọ sáà tí kìí ṣe kó wọ̀dẹ̀ bá wọn sọ níbi jẹ́ kó bínú kó wọlé ẹ bẹ́ẹ̀ kó bínú wọlé ìjọ. Ẹ máa tọrọ ayé líbẹ̀ ẹ fẹ́ nìkan ní ìfìlà tọ́fíìsì ẹ máa tọrọ ayé jẹ líbẹ̀. Wọ́n lọ́nà mi. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajọ èmi fẹ́ gbọ́. Ta tún làwọn eléyìí ta ló tún ní mọ́tò
Àwọn olè wà ní mọ́tò. Olójú ẹyin. Bámbàmbò ni. Ojú yín lè lé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ojú yín ló ń dán yìí. Bó o ní nǹkan. Àwọn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olójú ẹyin. So ẹ lè drive. Èmi mo mọ́tò wà tipẹ́tipẹ́. Kódà èyí tí mò ń lò tẹ́lẹ̀ kí n tó mọ̀ bọ̀ ní community wa níbí mo gbé lẹ̀ fáwọn pẹ́rẹ́ǹtì. Yẹn náà dáa. Bọ̀ olójú ẹyin ta ló wà ní mọ́tò èlé? Àwọn lọ́nìí olójú ẹyin ló ní mọ́tò. Olójú ẹyin ló ní mọ́tò. Olójú ẹyin a kú oríire. Olójú ẹyin. Bẹ́ẹ̀ni tí ẹ lè mọ́tò àmì ọbẹ̀ ẹni gẹ́gẹ́ àgbàgbàrà Ọlọ́run. Ẹ̀yin lẹ ní mọ́tò. Bẹ́ẹ̀ni. Ìwọ Ọlọ́run jọ̀ọ́ má pẹ́ kó tó ṣe tèmi náà o. Olójú ẹyin ṣe rí mọ́tò ilé tẹ́wàá gbé wá yìí a ní láti wẹ̀ ni o. No a máa wẹ̀ fún wa. Bọ̀dá Sàámú náà lọ fẹ́ wá wẹ̀ fún torí ẹ̀rọ la ṣe wá síbí. Mi ìmọ̀ kan tó pa àwọn Bọ̀dá Sàámú pọ̀ o wọ́n ṣàdé Bọ̀dá Sàámú làwọn fẹ́ wẹ̀ fún. Kí n lè wẹ̀ fún Bọ̀dá Sàámú òun náà mo ṣe gbé wá torí tí n bá wẹ̀ fún wọn ní ìsìn kó má lọ di pé kó tó sùn kan gbogbo táyà ọkọ̀ yóò ti lọ. Olójú ẹyin ọ̀rọ̀ yẹn pọ̀. Ẹ ṣe máa sọ pé kó tó ṣù kan táyà mọ́tò máa miss tẹ́bà wá gbé ká Bọ̀dá Sàámú wọlé ẹjọ́ torí Ọlọ́run kí ló kan Bọ̀dá Sàámú pẹ̀lú táyà mọ́tò ṣó fẹ́ jí táyà mọ́tò yín lọ ni. Yọ sí bí ẹ fàgbò sílẹ̀ àwọn Bọ̀dá Sàámú ẹni ògbọ́n láwẹ̀ ń gbò. Ó dà èyí ò tiẹ̀ tó bá àwọn ẹ mọ̀jà sọ di nǹkan Bọ̀dá Sàámú mo fẹ́ rí ẹ bá ń pè wọ́n bóde ṣé Bọ̀dá Sàámú bẹ́ẹ̀ lé. Bọ̀dá Sàámú wà lé. Kí ló dé tó máa ń ṣe bí ẹni tí ò ní làákàyè náà kí ló dé tó máa ń ṣe bí ẹni tí ò lọ́pọlọ ṣe bó sọ pé àwọn tí wọ́n ga àwọn ni wọn kì í máa ń fi taratara gbọ́n ṣé èyí tó kúrú náà ṣé ẹ̀ tún ní làákàyè ẹ̀ lọ́pọlọ lónìí rárá ṣé o ò gbọ́ ni bí Bọ̀dá Sàámú ò gbọ́dọ̀ jáde lẹ́nu wọ́n sọ pé Bọ̀dá Sàámú wà lẹ́kọ̀ọ́ lọ pé wọ́n dé. Àbí mo sọ pé ẹ̀ mọ olójú ẹyin nínú community yìí. sọ torí pé wọn lójú ẹyin community lọ́yẹ kí Bọ̀dá Sàámú jáde níjọ́ tí wọ́n sọ pé kọ́ jáde. Ẹ fòponu akọ̀dẹ̀lẹ̀ arìndínní ẹ wo olójú ẹyin òun náà lè ti gbọ́ yẹn ká má parọ́ Bọ̀dá Sàámú ò lè jáde bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí Bọ̀dá Sàámú wà ní abẹ́ ẹ̀ṣọ́ àdúrà àti ààbò wọn ò dé gbúdọ̀ jáde gbogbo aládé mọ Bọ̀dá Sàámú tí Bọ̀dá Sàámú bá dé ta báyìí wọ́n lè gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ yín kán drive out kán làwọn fẹ́ rí gbòòrò àwọn fẹ́ tẹ̀sítọ́n lọ ẹ̀yin náà mọ̀ wọn. Kẹ̀sì wa mọ̀ wo o torí Bọ̀dá Sàámú ni mo ṣe gbọ́kọ̀ ìwà bí o pé kí n wá wẹ̀ fún wọn ó dà ẹ mọ̀ tẹ́ ẹ̀ ṣe fún mi ẹ̀yẹ kàn jẹ́ kí n yọjú sí wọn báyìí kí n sọ fún wọn kí n sì padà. Olójú ẹyin ẹ máa tẹ́ ẹ máa tẹ́ àti bá yín jọ látàárọ̀ ṣé ẹ fẹ́ ká sọ di nǹkan mímọ́ yín lọ́wọ́ ni alẹ́ lè rí Bọ̀dá Sàámú ẹ gbé mọ́tò padà wá lọ́tùnla ẹ ṣe lọ jí mọ́tò ẹlẹ́ra ni. àbí. Ẹ wò olójú ẹyin tó bá ti ní ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. máa lọ wọ́n lè rí Bọ̀dá Sàámú lẹ́yìn ẹ̀ ṣe dọ́dọ̀dọ́dọ̀dọ̀ ẹ fẹ́ wẹ mọ́tò fún wọn. ẹ fẹ́ mọ́tò fún wọn ẹ má bínú àwọn tẹ́ bá ń ta ṣé ẹ lè wọ́n mọ́tò fún àwọn àdáwọ̀ ò ṣe èèyàn. kò yé mi. abá kì í ṣe èèyàn ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ gangan. Bọ̀dá Sàámú nìkan lè yan nílé yìí àwọn ò ṣe èèyàn. ṣáà wọ́n lè ti tiwọn ò kí ń gbọ́ re. ẹ máa yẹ̀yẹ́ mi láàrin àwọn èèyàn máa fi jófin fún yín lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀kọ́ déètì ní ẹ̀kọ́ sílẹ̀ kẹ́ máa gbàgbé ẹ̀yin àti òkú òun ayírádà yẹn bó ṣe rí. Jọ ṣé o fẹ́ ṣe jù kan tó ti ń ṣe tẹ́lẹ̀ lọ ni ṣé o fẹ́ ṣe o ní new strategy ni aláìnílàákàyè òṣì wọn lẹ́yìn ò gbọ́dọ̀ jáde lé ìwọ sọ pé wọ́n wà nílé kọ́ lọ rí wọn kọ́ lọ́wọ́ wọn títà àbí ọ̀dẹ̀ òpònú. ó sì ṣe lẹ́yìn èyí ni àwọn ọmọ Móábù àti àwọn ọmọ Ámónì àti nínú àwọn ọmọ Édómù àti nínú àwọn ọmọ Édómù pẹ̀lú wọn gbé ogun tọ̀ Jèhóṣáfátì wá. Nígbà náà ni àwọn kan wá tani. Brosam ni. Brosam. Má forí gbé pé wọn ò ní rí bí o. Kò yẹ nínú àdúrà ni mo wà mo ń gbààwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Mo ti gbààwẹ̀ 2.5 hours. Má forí gbé bí o. Brosam, just allow me speak. Now, a whole lot of things ń ṣẹlẹ̀ nínú community.
wọ́n sọ pé èèyàn kan ti wà ní ìsìn community tó ń lọ kiri tó ń pín owó kiri ṣé lè mọ̀ pé tó bá ti involve pé èèyàn ń pín owó kiri yẹn ìgbẹ́yìn yóò kí ń dá o. Now bro Sam, this is where I'm going. Bí mo ṣe ń rush bọ̀ tí mò ń bọ́ lọ́dọ̀ yín mo rí mọ́tò red kan mo wá rí gbéra tán àti finally mo wá rí bọ̀bọ̀ kan bọ̀bọ̀ yẹn di aṣọ black sí ojú báyìí ó di fìlà black náà sórí ó lo glasses ó wá lọ sọ́dọ̀ àwọn ìyá kan ló bá fún 50,000. kí ló ń ṣe tó ń ṣe rádà. Bro Sam, please just. kí ló ṣe tó ń ṣe rádà báyìí. ṣé bẹ̀ tí mo ní sẹ́ ló ṣe ń ṣòṣì. Bro Sam, let me land please. kí ni mo fẹ́ ṣe kí ló tèmi nú ẹni tó ń fún yàn ní 50,000 káàkiri ní community torí Ọlọ́run. Bro Sam, just calm down. dígbólú wọn. Bro Sam, please. Now structure ẹni tí mo rí tó ń pín 50,000 yẹn sà. Nígbà tí mo wá fún bọ̀bọ̀ yẹn ní close shot dáadáa wọ́n á notice pé stature bọ̀bọ̀ yẹn jọ stature Dọ̀tun Bro Sam. Dọ̀tun ni àti yẹn. Bẹ́ẹ̀ni sà kájọ máa ń kọrin. no mi sọ mi no ní sùúrù ṣé Dọ̀tun tó lọ kí Ghana. Bro Sam mi ò understand. Dọ̀tun tó lọ kí Ghana tó ti dé ni. Dọ̀tun ló ń hawó káàkiri community. Are you sure? Very sure. Are you sure? Mo wà nínú àwẹ̀ wọ́n ní kí n má jáde lẹ́yìn o wọ́n ní kí n má jáde múlẹ̀ tí hànà. Are you sure? Dọ̀tun há owó káàkiri ní community. Ó dẹ̀ tún gbé mọ́tò rẹ́ẹ̀dì. Wọ́n sọ́ọ̀sì mi náà. Ó dẹ̀ lójú. Ó dẹ̀ lójú. Bro Sam. Oorun àbí abẹ́ẹ̀kọ́ ó ń gbá ni tí bá débẹ̀ tó bá jẹ́ pé ìran ló gbà fún mi máa bá yí ẹ̀jẹ̀ tí wà máa gbá Ọlọ́run. nísìnyí yọ ṣé kàlẹ́ndà ni ó dẹ̀ di bí méjì mẹ́ta lójú mi gbà bá mi wọ sọ́ọ̀tì kékeré mi wọlé ojú mi lọ́ọ̀rì Bro Sam ẹ má wọrí akọ má sáré lọ́ọ̀rì wọ́ẹ́ ìkan náà ló ń wọ̀ sí ẹsẹ̀ mo ní kò wọ ẹsẹ̀ wọ sẹ́sẹ̀ ẹ̀ ó dẹ̀ lójú. Òun ló ń fáwọn èèyàn ní nǹkan. Lákọ̀ọ́kọ́ náà ta ló tilẹ̀kùn? Ta ló tilẹ̀kùn inú yìí náà? Ta ni náà? Bọ́dá Sàámú, èmi ni mo tì í. Pẹlẹbẹ. Bọ́dá Sàámú. Ìwọ ló tilẹ̀kùn. Èmi ni mo tilẹ̀kùn. Kí ni ìrísí tó fi tilẹ̀kùn? Àkílẹ̀ tí mi ò ní tilẹ̀kùn. Wọlé sọ bẹ́ẹ̀ dídì sọ fún yín, wọ́n ní pé kẹ́ ẹ má jáde kúrò nínú ilé yìí. Ẹ̀kọ́ ẹlẹ́fẹ́ jáde. Ìgbà tí mo sì rẹ́lẹ̀ tó ti ń sá káàkiri ni mo ti mọ̀ pé ó níbi tẹ́ ẹ̀ lọ. Tó bá dẹ̀ dálẹ̀ tán sí, ọrùn wọn lè máa dá sí. Ló ṣe tilẹ̀kùn náà bí láì sọ fún mi. Mo ṣe máa sọ fún yín. Àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀ máa ṣú ẹ, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Bàbá mi bá bẹ̀ ṣíṣí ní ẹ̀. À ń gbọ́ ọmọ adìyẹ lọ́wọ́ kú, ó ní wọn jẹ́ kó ra kìtọ̀ kó lọ jẹ. Ẹnu ẹlẹ́wọ̀ ayẹṣẹ́ gbọ́. Mo lẹ tún lọ, mo ló dáa. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ kí fira yín lọ́kàn balẹ̀ náà? Ẹ jọ̀ọ́, ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ̀yin ò rí bí àtáàkì? Àtáàkì fún ta ni? Àtáàkì fáwọn ohun tá àtáàkì mú. Jọ̀ọ́ ṣáwa nìkan là ń rí kíní bí àtáàkì ni. Ẹ jọ̀ọ́ bọ̀dá Sàámú tí kíní yóò bá jẹ́ àtáàkì. Ṣé sọ bẹ́ẹ̀ máa sọ fún yín pé kẹ́ má jáde kúrò nínú ilé fún odidi ọjọ́ kan? Ìgbé kẹ́ wà nígbèlé. Bọ̀dá Sàámú tẹ́ bá dá kíní ilẹ̀ tó ọrùn wálé máa dá sí náà àwọn èdè fún ara yín balẹ̀. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ béèrè tẹ ní. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni. Kí ni God step? Ṣé ẹ ní? Ṣé ẹ rí? Àti kò falẹ̀ báyìí bá ti ń ṣe o. Ṣé ẹ rí o? Ṣé ẹ rí o? Ṣé ìjọ plan ẹ̀ náà ni? Ṣé ìjọ plan ẹ̀ ni? Ìwọ sí mẹ́jọ. Ẹjẹ́ máa dànù. Ẹjẹ́ máa dànù. Kí mo ló ṣe mí? Tí bá fi wọn bá àwẹ̀ tí mo gbà lẹ́nu, tí bá fi ṣépè fún yá mọ̀ yín ni, mo gbé nǹkan ṣe. Kí ni? Mo ṣe kí ni? Mo heavy ló ń jẹ bẹ́ẹ̀. Mo heavy ló ń jẹ. Wo bí ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀. Attack ò ní ràn mí lórúkọ Jésù. Àmín, attack ò ní ràn gbogbo wa. Attack ò ní bẹ́ẹ̀ mi lórúkọ Jésù. Àmín Jésù. Kí ni ti yín? Bọ́dá Sàámú. Ṣé mo tó ṣẹlẹ̀ tán títorí ẹ̀ pè mí ni? Tó bá jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ tán títorí ẹ̀ pè mí bẹ́ẹ̀ náà lórí. Bọ́bọ́ yà gbà ibi tó ti wá padà síbẹ̀ ebi mo sọ. Bọ́dá Sàámú ẹ má lọ bí kankan. Tọrọ ìbáṣẹlẹ̀ tó ń sí ọrùn wa náà lè máa dá sí ẹ̀ẹ́dẹ̀jọ. Ọ̀nà mélòó ló wà wájú mi? Wọ́n ti lànà mi. Ọ̀tẹ̀ ẹlẹ́dà. Bọ́dá Sàámú. Ẹ jẹ́ máa rọra. Bọ́dá Sàámú. Ẹ jẹ́ máa rọra wọ́n ní kẹ́ má jáde ẹ̀ẹ́dẹ̀kọ́ ẹ̀dẹ̀ jáde àbí. Nítorí ẹni tó sáré wá pè yín ẹ̀dẹ̀kọ́ ẹ jáde àbí
irú wàhálà wo ni wọ́n á kóra mi sí báyìí nítorí Ọlọ́run ẹ́. ọkọ yín sọ̀rọ̀ náà. Bọ́dá Sàámú ọkọ mi. tó o bá ti gbọ́rọ̀ ọkọ tí yín ni bọ́ tó bá ti gbọ́rọ̀ ọkọ tèmi ni. Kí ló ń pa ẹlẹ́kún? Kí ló ń pa ẹ̀jẹ̀? Ẹ̀yin lẹ ń sunkún àwọn wèrè méjì. Orí kò ń ṣe ẹlẹ́jà orí ẹ̀ ti dàrú ọpọlọ ẹ̀ ti yí sẹ́yìn. Má ti mọ ru yín á ṣí èrè mi ò tí ì rẹ́dí pẹ̀lú ẹ̀ ní irú àwọn bá mi du ọkọ nínú ilé yìí tí bá ṣetán pẹ̀lú ẹ̀ by the time I'm done with you wàlẹ̀ ara ẹ̀ á gbóná kùtù tí a bá ẹ̀. ọ̀dẹ̀ ìṣùkọ́ jáde kẹ́kọ̀ọ́ burúkú lọ à ń sọ̀rọ̀ tó síríọ̀sì à ń sọ pé Bọ́dà Sàámú gbọ́dọ̀ jáde lẹ́nìí ẹ̀yin méjèèjì ń sọ̀rọ̀ ẹ̀ bára yín du ọkọ ṣé ẹ sí wí ni. àwọn bẹ́ẹ̀ náà ti yá wèrè ṣebí kọ́ mo tilẹ̀kùn ni kọ́ má lè jáde. Thank you. Lola speaking. Come on. Mighty D. Cheese. Rabba speaking. Thank you so much. This is a lot. Thank you so much. I've heard about you in the community. This is so nice. I heard that you're a benevolent person. Oh, thank you so much. Thank you. Come on. It's one of those things, yeah? Ask about me then in the community. That's how we roll. Ojú ìjọ ojú mímọ́ mò ń wojú yẹn náà. Calm down. Ẹ jọ̀dọ̀. I'm gonna do. Ta ni mò ń wò iná? Ẹ gbà mí. Ta lélẹ́yìí? Ta ni? Abojú dúdú. Jọ, ẹ gbà mí. Ikùn àti bọ́dì tí mò ń rí. Ó dọ́dọ̀ tún gbà tó ṣọ́pọ̀. Dọ̀tún, ṣé wọ́n ni? Wá. Elédè fẹ́ẹ̀kì. Gbéra tán àbí kí ni wọ́n jẹ́? Finally, ṣé mi lè ní gàásì? Ta ló dúró yìí? Tó o bá bọ́ gbogbo ọ̀ya gbogbo black tó wà lára yẹn bọ́ kúrò máa fọ́ kí ni máa fi òkúta fọ́. Brother Sam, you got me. It's D-O-T-U-N. Dalton. Man, the same nigga from Chattanooga or here. The ones your boy. Look at me, nigga. Back and big, nigga. Now what can they say? None. Because the Bible say, when the God brought back the stuff of the people of Zion, nigga, they were like people that dreamt. You dreaming, nigga? Wake up. Okay, I'm part of those people that dreamt, right? I'm telling you, nigga. I am dreaming, right? I'm telling you. I am still in my dreams, right? 100%. You feeling that I'm sleeping, right? This is Mula, nigga. I will tell your here. I will tell your yalaya. Dàbí òsùn. Pé mo ti jí. Ṣé mi ló dúró wá gbé lọ ṣọ́ọ̀ṣì? Níwẹ̀. Ha! Ṣé dàtú lẹ́tí àná tó? Ṣé wọ́n ni? Èmi náà bá sọ̀rọ̀ gbórí burúkú yìí. Màá ṣú ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀. Màá ṣú ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀. Padà síbi tó ti ń bọ̀. Ó ní fẹ́ẹ̀rẹ̀ padà síbi tó ti. Rosa, ẹ jọ̀ọ́, kí ni ti máa ṣe wọ́n tẹ́lẹ̀? Rosa, ṣé àwọn náà? Ẹ jọ̀ọ́, bí wọn náà. Orí ẹ̀ burú àṣìírè ni ẹ wèrè kí ni tí wọ́n ń gbọ́ òṣì tó ṣe yìí kí ló sì tó ṣe sí mi kí ló ṣe sí mi. Bọ́dà Sàámú, kí ló ṣẹlẹ̀? bílẹ̀ rẹ̀ tó ṣe bó ṣe yọjú ẹ̀ kọ́ kí pé kí ló ń ṣe. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú. Sá.
ló ṣẹlẹ̀ orí hospital bed lẹ́wà yìí. ọmọ ìyá ó sí mi ni. Yo, my nigga. You Gucci? You Gucci? Hello. How are you? Doctor, Erora. How do you feel now? Yeah. Thank you. Látànà. Good afternoon. Brasam. Ma? Brasam. Ma? I overheard people talking about your health status. Wọ́n ní spiritual attack. Ayé ló ń ṣe yín. Brasam, ayé kọ́ ló ń ṣe yín o. Ẹ̀yin gangan lẹ ń ṣe ra yín. Pẹ̀lú gbogbo test I carry out láti àná títí dènà ó jẹ́ ká mọ̀ pé blood pressure yín ó high, sugar level yín ó low, èyí tó wá lead sí hypoglycemia. Brasam, please can I ask you, when last did you do general checkup? Tẹ́ ṣe check-up ara yín? Mbọ̀. Èmi kẹ́ 22 years rẹ̀ tí mo lọ hospital gbẹ̀yìn. Oh my God! Pé máa sùn lórí bẹ́ẹ̀dì báyìí 22 years rẹ̀. Bro! Kí lẹ ṣe wọ́n gbé mi lọ bẹ̀ o? Rárá o. Ìyá Ọ̀ṣun tó wà nígbà yẹn ibi tí mò ń gbé nígbà yẹn nígbó ọ̀rà. Ìyá Ọ̀ṣun yẹn olólọ kíyàn lọ hospital èmi náà á tẹ̀lé. Mo á sùn lọ gbàgbé sórí bẹ́ẹ̀dì tí wọ́n admit mi o. Bọ́lá mo fẹ́ máa check fún. I am complete. You're not good. You're not fine. Okay, now, ṣé mo pé ẹ ti máa ń pariwo jù? Ẹ ti máa ń stress ara yín jù? Ẹ ti máa ń rìn kiri jù? Do you even give yourself rest at all? Accumulation stress yìí, òun ló fà tẹ́ fi slum bẹ́ẹ̀ ṣe slum yẹn. And nǹkan táwọn ẹlòmíì ò mọ̀ lélẹ́yìí, àwọn ẹlòmíì wọn ò ṣe check up ara wọn. Báwo lọ ṣe wá fẹ́ mọ̀ bóyá sugar level low, tí glucose yẹn ti low pátápátá, òun ló máa ń fà á. Tẹ́lómi tójú ẹ̀ máa wà blurry tí kò ní ríran dáadáa tó dẹ̀ máa fà pé kó slum. Brasam, irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ síyàn ní church wọ́n máa nípa ayé ló ń ṣe. Ó ṣẹlẹ̀ síyàn church ẹni yẹn wá ṣubú wọ́n á rò bóyá ìkan lára àwọn church member òun ló ń ṣe. You get me. Ṣe rí nǹkan báyìí. Prayer warrior la máa sáré rèsì fẹ́ nìyẹn wípé ká máa gbàdúrà fún láì dẹ̀mọ̀ ẹ̀pọ̀ òun fúnra rẹ̀ ní òye àgọ́ ara ẹ̀ wò. Ẹlòmíì lè wà lọ́jà ó ń tajà lọ́wọ́ á kàn déédéé ṣubú lulẹ̀. Àwọn tí wọ́n jọ ń tajà tí wọ́n ń compete pẹ̀lú ẹ̀ ni wọ́n á máa rò sí. Wọ́n dẹ̀ ní mọ̀ pé òun ni kò yẹ àgọ́ ara ẹ̀ wò irú nǹkan tẹ̀ ń sọ yìí ó lè ṣe é. Irú ẹ̀ ló ń ṣe bọ̀dá Sàámú. I'm learning. Doctor, èmi gan learn. Kí n dé tó kù bí bá máa ṣe check up. Oh, that's very good of you. Thank you. Oh, damn. Yo, doc. I love your high proficiency. Thank you. I love your accent. Oh, damn. I love your inflection. As in, Oh my God! I hate your head, you're my setting. Brasam! 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 Bóyá mo pé kò need kẹ́ pariwo báyìí. Ẹ lè ní heart attack tó dẹ̀ lè lead sí nǹkan tá a gbọ́dọ̀ sọ. Brasam, take it easy. Please calm down. Mo ti gbọ́. Brasam! Mi. Please just relax. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Tẹ́ bá lẹ́mìí mi lò. Tẹ́ bá lẹ́mìí mi tẹ́ rí mi ní sáyẹn. Ẹ jọ̀ọ́ tó yọ lọ́rùn. Ẹ jọ̀ọ́ àti pásítọ̀ àbẹ́gbọ́ àti ṣọ́ọ̀ṣì wọ́n dín ẹ̀yìn wọn. Ẹ jẹ́ kó máa lọ. Ẹ jọ̀ọ́. Ok, ká tó máa lọ. Ẹ jẹ́ àgbàdúrà. Àsọ bí àbá àjà o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ́tọ̀ ni ọ̀tọ̀ làdúrà, ọ̀tọ̀ ní glomina kápẹ́à o, ọ̀tọ̀ ní méjèèjì o. Wọ́n ní kò ṣe fúnra wọn o, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ṣe o. Ẹ máa lọ o, má pàbọ̀ ìlẹ́yìn ni o. Wọ́n lè ti ní má pariwo, má pàbọ̀ ìlẹ́yìn ni o. Orí ọ̀fẹ́ Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àánú Ọlọ́run á máa bá yín gbé. Ìwọ́jọ́ tó. Sùn láyọ̀ ẹ̀ jí láyọ̀. Dọ́tọ̀, ẹ jọ̀ọ́, ẹ change word. Kí lẹ wá dé bí báyìí gangan? Ṣé bí wọ́ọ̀dù yín nìyẹn? Kí lẹ wá ṣe ń bí báyìí, Brasam? And again, why tẹ ṣe ní kó change word yín? Mo fẹ́ fresh air, òun ni mo fi wà bí. Fáànù ọ̀kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ kò dẹ̀ ń fẹ́ dáadáa. Ọmọbìnrin wèrè lẹ́gbẹ́ tèmi. Wèrè lọ́mọbìnrin. Ó yà ọ́ sí mi náà. She might like you. Kó wù sí mi.
tó bá like mi kó hù sí mi. Just rest. Just make sure pé rest, ṣẹ́gbọ́n. I'll come back and check up on you. Take care of yourself. Yes, no problem. Take care of yourself. Ẹ jọ̀ọ́ kó bá mi ra sàró. Bọ̀dá Sàámú jáfáfá gbogbo ọ̀nà lówó ń gbà wọlé. Bọ̀dá Sàámú. I'm sorry. Question tí mo ń bí ẹ ò dá mi lóhùn. Wọ́n ló lọ kí Ghali ní Rwanda. True. Eh? That's true, bro Sam. You see, with everything happening today, you don't know whether you're coming or going. That is why tí mo fi wò pé kí n wá greener pasture lọ sí Kigali. Reason tí mo ṣe travel out nìyẹn. Sherry, ìgbà tí mi dé Kigali, I was taking care of special need people. Shemo, àwọn tá máa ń pè ní àwọn alárùn ọpọlọ yẹn. I used to manage myself as a nigga, bro. Bẹ́ẹ̀ ni, bro Sam. Àwọn ni mò ń tọ́jú. Ibẹ̀ ni mo ti ń rọra rí díẹ̀díẹ̀ tí mo fi ń jẹ. Sherry, ọjọ́ kan ni mo wá padà lọ sọ́dọ̀ ẹni pé mo fẹ́ tọ́jú ẹ. Ẹni yìí ẹni tó máa ń rí mi déédéé ni o. In fact, pẹ̀lú àwọn special therapist ẹ tó jẹ́ pé tó bá ti rí mi báyìí, ara ẹ̀ máa ń balẹ̀. Mo dẹ̀ lọ gbóúnjẹ fún ni. Mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Bó ṣe gé mi jẹ nìyẹn. Mo ló ti gé ẹ̀jẹ̀ sára ni àbẹ̀bí ẹ̀pà akọ báyìí. Ibi ọkàn ni. Ọkàn ni eyín ìwèrè wọ ẹ̀ lọ́kàn. Gbọ́n. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, bro Sam, kò ń ṣọ̀rọ̀ kékeré o. Next thing tí máa mọ̀ ni pé wọ́n ti gbé mi lọ sí intensive care, tó lé mi sí bed, wọ́n ti fún mi ní injection, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi. But ìgbà míì kíní yẹn á sọ mí wò. Ṣẹ́rí mo ti wà ní gathering àwọn kan tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ kò ń ṣọ̀rọ̀ tó yẹ kí n rẹ́rìn. Kíní yẹn kàn máa wá mú kan máa bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ni. Èèyàn kan ló wá advice mi pé tí bá lọ sí irú bíbẹ́ yẹn tí kíní yẹn bá ti fẹ́ ṣe mí kí n ṣe báyìí. So tẹ́rìn yẹn bá ń pa mí nǹkan tó bá ti lè mú tí mo di ẹnu mi mú mi ò ní lè rín ẹ̀rín yẹn. Bẹ́ẹ̀ ni mo ṣe ń ba lọ kó tó di wá di wípé ara mi wálẹ̀. Ṣé wá rí ìgbà tí mo wá padà dé tí mò ń káàkiri tí mò ń yọjú sáwọn ará mi pé báwo ni ilé o tí mò ń kí wọn tán kí mi káàbọ̀ ni mo rí bọ́sà tí nǹkan yẹn fi ṣe wọ́n. Mo wá ní flashback ṣé mo nǹkan tó ti ṣèyàn rí. He was in my shoe at that moment and nigga don't know what to do. So mo kọ̀ wọ́n pé kíní yìí ló ṣe bro Sam yìí ṣé kí n ṣe wèrè ló gbé broda Sam jẹ. Yes wọ́n pé mo ṣe sáré pé dandan a gbọ́dọ̀ gbé lọ sí hospital. Ṣé rí bro Sam bẹ́ẹ̀ ṣe ń wo mi mo ṣe dé yìí èmi àtàpọ̀ mi àtàrà mi ni mi ò mú nǹkan kan wá. Tó bá máa lọ báwo nìkan ṣe máa bẹ̀rẹ̀. Broda Sam. Ẹni sùúrù o ẹ jọ̀ọ́ o question kan ni mo fẹ́ bí. Ó rò pé wèrè ló bù mí jẹ́ ló mo fi lọ. Thank God wọ́n ní mi ò kì í rest òun ló fàtọ̀dọ̀ tèmi àmọ́ wèrè ló bú wọ́ jẹ́ tó fi ṣe bí wèrè. Wo látìgbà tí mo ti dé láti hospital kò jọ bí pé mò ń gbà àwẹ̀ ní nínú ilé yìí jọ bí pé mò ń gbà àwẹ̀ ní àwẹ̀ tí mo dẹ̀ ń gbà mi ò tí ì jẹun wo ìwọ ni máa fi ṣínú ìwọ ni máa fi ṣínú máa fi èpè burúkú lé ẹ lórí tí máa fi ṣínú ni máa tàp èpè lórí ẹ níwọ owó ṣó mi tó gbà lọ́kọ́. Agbọ́fàfà. Broda Sam ẹ má sọ délẹ̀. Broda Sam mú it's okay. Mo sọ fún yín kún ní kẹ́ yẹ pariwo ilé tún pa yìí. Ṣé rí àwọn owó tí ẹ̀rí tí mò ń kó lọ yẹn nígbà tí mo dé tí mo wò pé kí má wọlé bí mo ṣe lọ mo lọ sí cooperative mọ́mì mi tí mo lọ gba 350,000 owó yẹn ni mò ń fún àwọn èèyàn táwọn èèyàn bá ti pè mí dọ̀tún mo pé owó yẹn ni mo ráyọ tí mò ń pín káàkiri then bẹ́ẹ̀ ni mọ́tò tẹ́rí yẹn mo lọ bá ìkànnà àwọn mechanic tó yẹ pé wọ́n ti mọ̀ mí ṣẹ́ mọ̀ mo kàn lọ bá wọn ni mo bá wọn sọ̀rọ̀ pé alpha what's up what's good my nigga ó dẹ̀ bá mi arrange mọ́tò yẹn mọ́tò ìyá catholic agbẹ̀bí ni òun ló gbé fún mi tí mo fi ń káàkiri tí mo move around plus Sam mo ṣe wà kò sí nǹkan kan lọ́wọ́ mi ìwọ̀nba change tó tiẹ̀ tí wàá kù lápò mi tí mo wò pé kí n fi máa jẹun kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ní gba owó lọ́dọ̀ bro Sam òun ni mo ti ná ní hospital nígbà tí nǹkan ṣe yín yẹn. Broda Sam ṣe ni mo máa bẹ̀ yín lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí ìjọ torí Ọlọ́run ẹ bá mi tún fa Dọ̀tun ẹ bá mi fà á mọ́ra ọmọdé ò ní mú ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ó mú orí sí nǹkan tó ń ṣe yìí o ìwọ ọmọdé òun ló dẹ̀ ṣe ń wà lára ẹ̀
tó fi wùwà yẹn so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ńlá méjì ni mo rí kan bẹ́ẹ̀ o. Àkọ́kọ́ fake life, ìkejì ìlera. Dọ̀tun ìgbé ayé tó gbé yìí kò sí nǹkan méjì tó ń pè fake life ni. Báwo. Téèyàn bá dẹ̀ ti ń gbé ìgbé ayé fake life you will remain fake. Kò sí nǹkan méjì tó ń jẹ́ fake is fake. Nígbà tí wọ́n ti wá ń gbèrú ìgbé ayé fake life yìí tó dẹ̀ tún wá open up fún bọ̀dà Sàámú. Jọ ṣé bọ̀dà Sàámú ò ní sọ fún gbogbo ara community. Nígbà tí mi ò fake báwo ni mi ṣe jẹ́ kí community mọ̀ pẹ̀lú ayé tó ń lò nìyẹn. Can you see? Bóyá padà dé yìí tàrífù wọ́n ti change tó bá fẹ́ padà join band ẹ̀sìn 2.5 ní lọ́sẹ̀. Ẹni tó ti lo mọ́tò tó ti ń ha owó community ṣó máa padà máa gba 2.5. Kò lè fẹ́ gbà. Kó máa lọ kó jẹ́ kí n fẹ́ pè ràn lọ kó máa lọ. Ẹ wá ní sùúrù bọ̀dà Sàámú. Ó ti lóun máa gbà so yẹn túmọ̀ sí wípé ó ti yọ̀ǹda rẹ̀ ó yọ̀ǹda rẹ̀. Ó gba físà mi mọ̀ kò gba físà. Dọ̀tun travel mi mọ̀ kò travel. Security àdúgbò ló jẹ́ kí n mọ̀. Wọ́n ní òru ló yà tí pàtó fẹ́ lọ jáyé ẹ̀pẹ̀ abẹ́gbọ̀ ní mòwe ní Dọ̀tun bá dé kò. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí ìlera tó mẹ́nu bà yẹn nǹkan ńlá ni o. Gbogbo èèyàn pátá ló gbọ́dọ̀ máa mójútó ìlera ara ẹ̀. Èèyàn ò gbọ́dọ̀ máa fojú wo wípé mo wà òkè. Ibi tí èèyàn bá ti ń fojú wo wípé mo wà òkè kò ní mọ̀gbà tó máa ṣubú lulẹ̀. Wọ́n lẹ̀ kí n lo oògùn, wọ́n ní pásítọ̀ kí n lo oògùn. Bọ̀dà Sàámú. Wọ́n lẹ̀ kí n lọ hospital. Bọ̀dà Sàámú èèyàn ò gbọ́dọ̀ ṣe yẹn láyè sìn yìí. Gbogbo bá a ṣe ń sáré kiri bá a ṣe ń lora wa a kò gbọ́dọ̀ dédé kókó aláìlóye. Ikú arúfin nìyẹn. Bẹ́ẹ̀ ni tí nǹkan bá ń ṣe èèyàn á yẹ ara wò kó tó lè mọ̀ pé nǹkan ń ṣe òun. Èèyàn lọ hospital. Bẹ́ẹ̀ ni. Àti pásítọ̀ àti ọ̀rọ̀ tẹ́ sọ yìí ni mo ti gbà tán kò sí wàhálà. No problem mo ti gbà tán. Èmi àti àsọ̀rọ̀ data àyànjú ọ̀rọ̀ wa data. Ẹ sà tí n bá padà dáríjì Dọ̀tun mi ní padà dáríjì bùràgà ni. Àrẹ èsì tèmi inú ẹ. Àpòsí ló máa bàyè yìí jẹ. Kéde. Bẹ́ẹ̀ni ẹran funfun yín máa rí jẹ tán ni. Kéde. Ẹmọ tó jẹ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ni lè wo wọn mọ́ láyé. Ẹ̀yin mọ̀ pé Dọ̀tun dé ẹ̀ sọ fún mi àdẹjọ́ ń wà Dọ̀tun dẹ̀ tún wá síwájú ilé mi ó tún wá dọ̀tí ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n mọ̀ ó yà yìí lẹ́nu bí mo ṣe mọ̀. You don't know my true disciples will always be loyal to me no matter what. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.